Ẹ kúrọ̀lẹ́ o ẹ̀yin tèmi. Mo mọ̀ pé gbogbo yín lẹ ti ń retí Oníyanjú apá kejì, ṣùgbọ́n ní àìpẹ́ yìí ni Nafisat ló upload sórí IG ẹ̀ yìí pé normally aago 4 ló yẹ kó Oníyanjú jáde, ṣùgbọ́n ìgbà táwọn rí làwọn wá rí pé kò sí nǹkan nínú movie yẹn, so àwọn dẹ̀ fẹ́ upload ẹ̀ láì ṣe pé scene yẹn wà ńbẹ̀. So wọ́n ní kẹ́ ẹ má bínú pé kẹ́ ẹ sì máa retí ẹ̀ náà lónìí náà, pé Oníyanjú apá kejì máa jáde lónìí. Wọ́n ní kẹ́ ẹ má bínú, báwọn fẹ́ fi scene yẹn sí ni káwọn tó upload ẹ̀. Tó bá wò fẹ́ upload ẹ̀ láì ṣe pé àwọn fi scene yẹn sí, pé scene kan ti miss nínú fídíò yẹn, pé so àwọn fẹ́ fi scene tó miss sí káwọn tó upload ẹ̀, pé lónìí yìí náà ni ẹ máa rí wò, pé kò lè kọjá òní. So ẹ jọ̀ọ́ bá wa ní sùúrù díẹ̀, láìpẹ́ yìí wọ́n máa upload Oníyanjú apá kejì sórí Nafisat TV. Ṣé ti gbọ́? Tó bá dẹ̀ ti jáde máa jẹ́ kí gbogbo yín mọ̀ pé apá kejì ti jáde o, kẹ́ ẹ lọ wò. But for now wọ́n náà fẹ́ fi sí nǹkan tó miss níbẹ̀ yẹn, wọ́n náà fẹ́ fi sí wọ́n tó lè re-upload ẹ̀ padà. Ṣé ti gbọ́? Ẹ má bínú, kò ní pẹ́ jáde láìpẹ́. Ẹ ṣé.